Mrs. Adeoye Shakirat tí mo jẹ́ ìkan nínú àwọn women leader ní ìjọba ìpínlẹ̀ Èjìgbò ní mo wá láti wọ́ọ̀dù 11 mo gbàdúrà fún gómìnà wa ọlọ́lá jùlọ Nurudeen Jackson Ìmọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí ìmọ́lẹ̀ yín ò ní wọ́ọ̀kùn lágbára lọ́wọ́ Ọlọ́run second time yín yóò rọrùn yóò ṣeéṣe Ọlọ́run ó dẹ̀ gbé yín débẹ̀ ikú ò ní pa yín kò ní sẹ̀mí yín tó gómìnà wa ọlọ́lá jùlọ ẹ dákun mo fi àkókò yìí sọ fún yín wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní èní tí ó sì yà mí lẹ́nu láti ìgbà tí mo ti ń ṣe òṣèlú gan mo fẹ́ lè sọ pé irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí ní ìdájí nìkan bíi aago 5 àbọ̀ ni wọ́n wá gbé mi ní ilé wọ́n ní à ń lọ sí ibì kan dandan kí n ṣáàjókòó kí n sùn bẹ́ẹ̀ ní ìgbà tí a dé inú mọ́tò wọ́n gbé wa à ń sọ fún mi pé mo níbo là ń lọ wọ́n ní à ń lọ sí Òṣogbo ṣùgbọ́n gbà tá a dé Òṣogbo ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi tó jẹ́ pé ilé ọ̀nàrẹ́bù Bámidélé ọmọ Sàlámì ibẹ̀ ni mo bára mi ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọ́n láwọn fẹ́ ṣe tọ́ta ṣùgbọ́n a náwó pé ká sọ̀rọ̀ wọn ò gbà fún wa in fact wọn kó wa ní pàpamọ́ra ní ẹ̀yìn ìgbà náà ọ̀nàrẹ́bù Jimmy Àṣàgádé náà wà ní abẹ́ ìpàdé náà lẹ́yìn ìgbà náà wọ́n mú wa lọ sí ọwọ́ ìsàlẹ̀ kan so àwọn èrò pọ̀ níbẹ̀ ẹ̀rù ti ẹ̀ bà mí pé ṣèṣe pé wọ́n fẹ́ kó wa lọ wọ́n fẹ́ gbé agbolé kí ní ṣẹlẹ̀ láàrin wọ́n sá ní àmọ́ sáìn ká mọ̀ tọ́ bọ̀wé ká mọ̀ kọ́kọ́ pẹ̀lú àwọn èèyàn ńláńlá tó pé mi ò tiẹ̀ rí ìfàsí tẹ́ bá rí ojú àwọn yẹn kódà ẹ̀rù á bá yẹn láti mọ̀ pé kidnapper ni wọ́n kí ni mo wá fẹ́ fàyọ pẹ̀lú túláàsì àti ìgbájú mo sá fi sáìn mo wá sáìn tán wọ́n fún mi ní envelope mi ò yẹ envelope náà wò mo sá sàbọ̀tà pé kí n sáré jáde torí mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ìgbà mo jáde kúrò níbi abẹ́ ìpàdé yẹn nígbà tí màá padà mọ wo online tí màá mọ rí wọ́n ní àníkàwọn ò lọ fún ẹlẹ́ẹ̀kẹta mi ò sí nínú ẹni tó tó àṣẹ ìjọba ìpínlẹ̀ Èjìgbò pa mi ò sí ní abẹ́ rẹ̀ torí mi ò sí ní abẹ́ àwọn leaders ní tí àwọn leader wa bá gbà wálé iná làwa náà mọ̀ ń gbà tó mo wá ń bẹ̀ yín gómìnà ọlọ́lá jùlọ mo ń fi àkókò yìí bẹ̀ yín ẹ dákun torí tọlọ́run èèyàn làwa náà l'Èjìgbò àfojúsùn yín ò jọ gbogbo wa la mọ̀ pé Èjìgbò ní kinní kan a kì í ṣe ẹrú fún àwọn ẹgbẹ́dọ̀rẹ́ second time tí BS ṣe kò ṣẹlẹ̀ rí ní ìjọba ìpínlẹ̀ Èjìgbò gan pàápàá kò ṣẹlẹ̀ rí ó wá ṣẹlẹ̀ kejì ó tún lẹ́lẹ́kẹta àwa náà lọ́mọ yèlè Èjìgbò ẹ dákun torí ẹ fi àánú rẹ̀ gbà wá ẹ bá wa release kinní sí Èjìgbò local government lágbára lọ́wọ́ àwa náà dúró tán l'Èjìgbò ìbò gómìnà Adémọ́lá ọmọ Adélékè Nurudeen Jackson yóò túbọ̀ lẹ́kan sí ju tàtẹ̀yìn wá lọ tí a dì ní Èjìgbò local government lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Shakirat Adeoye tí mo wá láti wọ́ọ̀dù 11 ẹ dákun torí Ọlọ́run ẹ gbà wá ní o ẹ ràn mí lọ́wọ́ torí pé nǹkan tí mò ń sọ yìí gan kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi lọ́dọ̀ BS àti ọ̀dọ̀ Honorable Jimmy Àṣàgádé torí pé mi ò mọ nǹkan tí wọ́n lè ṣe fún mi ẹ̀mí mi àti ìdílé mi ó wà ní ọrùn Bámidélé ọmọ Sàlámì àti Jimmy Àṣàgádé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ni ẹ ràn mí lọ́wọ́ nǹkan ò gbọ́dọ̀ ṣe mí kò sì gbọ́dọ̀ sọ àwọn ọmọ mi gómìnà ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun state mo bẹ̀ yín ní o ẹ ṣàánú mi kẹ́ ẹ ràn mí lọ́wọ́ torí nǹkan tí à ń ṣe yìí tí mò ń ṣe yìí kò sí nǹkan tí ọ̀nà bí tí wọn ò lè bá yọ kọ́lọ̀njú wọn bá bí tó dáa yọ ni ẹ ràn mí lọ́wọ́ orúkọ tí yín ló sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé púpọ̀.